ẹ má kẹ̀yìn sí kíbla ẹ má kẹ̀yìn sí ẹ má kẹ̀yìn sí ooo ẹ má kẹ̀yìn sí ohun agbígbà àdúrà ni ó fẹ́ ká dòrà rẹ̀ gbà ní kó má kẹ̀yìn sí sọ fún wọn. ẹ má kẹ̀yìn sí ẹ má kẹ̀yìn sí kíbla ẹ má bọ́gà ohun agbígbà àdúrà ni ó fẹ́ ká dòrà rẹ̀ gbà ní kó má kẹ̀yìn sí. at the same time àwa la tún kọrin bẹ́ẹ̀ ògbọ́n táwí tí mo ní. Arukan ló fẹ́ sùn ìdá dákẹ́. Gbọ́n tí má ló síwájú o, má tún ló sẹ́yìn o. Gbọ́n tí má ló síwájú o, má tún ló sẹ́yìn o. Alájọ máa lájà, dádì jà máa ló kọrin. Dádì Ọlábọ̀dé ọmọ mi. Ìfàtà aláwo kékeré gbọ́n ó yáná wọn ní mo jọ màláìka ẹni tó dáná kì í níwé ojú ẹ mo fẹ́ dàbí màláìka mo fẹ́ lọ sí Amẹ́ríkà ọjà mo ti lọ sí ìlú gbẹ̀ngà òkè tuntun màláìka ni ó yáná discover yourself ṣàwárí ara rẹ̀. There is something in you tó bá ṣiṣẹ́ ìdìbẹ̀ ló máa rí. Dọ́kà ọ̀gá wọn ní pé báwo tẹ̀lé kankan mọ́ jẹ́ kọ́ríwọ̀ náà wò gédégbé. Onídàá ní mọ̀gòrì ní bí oríkì tó wà lórí. Ọmọ wa dé kún ọ̀gá tiwa ẹ ṣe. Ó ṣèbí náà bí kò bá gbé máìkì lẹ̀. Adéọlá Malaysia. Ọmọọba ní Malaysia o dáwọ́ yìí ọmọọba lamẹ́ríkà o àwọn ọmọọba jàfó ọmọọba kábíyèsí onígbà ẹkùn ṣẹ́rí gáínà mùrí sọ́dà orúkọ ni. bàbá rà iṣu ọ̀ bàbá rà iṣu ọ̀. torí pé táwọn sọ̀rọ̀ nípa max nílé àwọn orin pátápátá ọba àsìkò yìí gbogbo ìlà orin generally yíò Kazeem yàrá Kazeem iṣu. torí ti bá ní Nàìjíríà generally ohun tí mo fi dákẹ́ tí wọ́n ti sọ bẹ́ẹ̀ so àwọn orin generally eléyìí nọ́mbà 1 ọ̀tọ̀ lórí wa kábíyèsí ọba oníbàsíkò yìí ọ̀tọ̀ lórí wa ó yàtọ̀ gbogbo tàtẹ̀yìn wá ọba tuntun pálásì tuntun ipa tuntun mórí ọdún tuntun ohun gbogbo tuntun olórí tuntun. ó gbogbo kòsíkòsí. ó ní bá ní nọ́mbà lọ. nínú ọdún yìí ayọ̀ ní fún sí àríyànrí ló kò ní jẹ́ ti sí náà ọkọ̀ ayé ọlọ́wọ́ ọba máa fọwọ́ sí náà ìyàwó torí mo tún ọ̀ sí náà kò tó bá. alábí àbọ̀wọ́ mọ̀rẹ́ àtúnbí mọ̀wẹ́ bí kọ́lọ́ má fi sí náà ìláwà lójú. ó ṣe sí náà fàlàbí mo sọ o. sínú kábíyèsí mo bọ̀ yìí. ajẹ́rà yìí mi ìjà. bàjọ́ àṣàkè ìlú fẹ́mi ilé mi òkìkí ọlá máa lò ọkọ̀ àyíyájú mi àmọ́ múrí o lórí tó máa dáadé ní tìrún agbègbè wá èyí tí ó jòyè ní tìrún ìlẹ̀kẹ̀ wá o. wọ́n ní ìdàpọ̀ ọ̀tọ́rìtì tó jọba ìrọ̀bà ni àjọba tẹ́lẹ̀ ni ìyẹn nìdílé ya pẹ̀lú bàbá. lọ máa fẹja yẹn jẹ ọmọ afẹ́rú yẹn jẹ ọba kẹtó kẹtọ kádépẹ́ lórí kẹ̀mí àwọn olóyè ògbòrò lásìkò nígbà tuntun kí ló túbọ̀ tó jẹ́. kéku ó máa ké bí èkó kẹyẹ ó máa ké bí ẹyẹ. ọmọ ká má sì lè máa rògbò wọlé. ká má sì lè máa rògbò bọ̀tẹ́. a ní kò rí bẹ́ẹ̀ kò ṣe. àṣẹ àṣẹ.
ọba tó ẹrù ọba ni mo bà ọba tó ẹrù ọba ni mo bà tó ọba tó ẹrù. àmì lórí tó máa dágé ní tìrán agogo dẹ wá èyí tí ó jòyè ní tìrán ìrẹ̀kọ̀ wá o. wọ́n kíjà fún ọtọ́rìtì tó jọba ìrọ̀bà ni àtọ́ba tẹ́lẹ̀ ni ìyẹn nìdílé ya pẹ̀lú bàbá. ló máa fẹ́ jayẹja ọmọ afẹ́rú yẹn ja ọmọ akẹ́kọ̀ọ́ kẹtọ́ kẹmi àwọn olóyè ògbó lásìkò nígbà tuntun kínú tún bàtún jẹ́ kéku ó máa ké bí eku ẹyẹ ó máa ké bí ẹyẹ àmì ká má ti lè máa ròkú jáde àmì ká má ti dá máa ròkú wọlé àmì kò rí bẹ́ẹ̀ kò ṣe àṣẹ ọba tó ẹrù ọba ni mo bà ọba tó ẹrù ọba ni mo bà. ọmọ yìí mojúbà kábíyèsí sùlẹ̀mọ́nà ìjọ olórí oko nọ́mbà 1 òkìkí ọlá kábíyèsí àjàgùnpadé omi marẹ́ni tó jẹ́ ẹ̀tọ́ òun olọ́dọ̀ rẹ̀. kábíyèsí ajagunmọdé mi sùlẹ̀mọ́nà mi ọmọ sádéjì mo kì í yẹ òhò ọkọ ìṣà ọkọ mo súnmọ́ láàmì mo kì í yẹ kábíyèsí oníbà bàbá yìí bàrẹ́ni tó jẹ́ tó mú olọ́dọ̀ rẹ tó sì tún torí ìyẹn òláyìnà authority èṣù láàmú la máa bọ̀ lọ́wọ́ sí o. tí ó máa ṣẹlẹ̀ àkárí ayé tí ó máa ṣẹlẹ̀ àkárí ayé. tí ó máa ṣẹlẹ̀ àkárí ayé. tí ó máa ṣẹlẹ̀ àkárí ayé. ṣọlá ló dájú tí ó máa ṣẹlẹ̀ àkárí ayé. náírà ìjà ní kí ọmọ ọba ó ṣe yàn. 99 ó yàtọ̀. Ládébọ́lá ni ó kọrin fún wa. Alhaji Rajade Ayémojúbà Bàbọ́bá Ládébọ́lá ni ó kọrin fún wa. Múrítọ̀dà ni ó kọrin fọ́ba. Múrítàlá ni kọrin fọ́ba. Ẹni wá ẹni ò fẹ́ o yóò kọrin fọ́ba. Adémọ́lá ni ó kọrin fún wa. Fàjọbí ọlá, òṣèlú ọlá, ọmọọba ni, májò àkọ́bí ọba ni, fọ́sàn ọmọ ọba ni. Olóṣèlú lọ́wọ́, ó ní kábíyèsí ní ìṣẹ́ lọ́wọ́, aláàjì ni mo mọ̀ o, kábíyèsí. Múrísọ́nà, Mr. Fuji ló kọrin, adúpẹ́ fọlọ́run. Lónìí ṣe bí oníbà làṣẹrẹ fún lọ́wọ́lọ́wọ́ Ìbà Kingdom ṣẹ̀rí Ìbà Kingdom lọ́wọ́ yó ọkọ̀ mùsùlùmọ́lá máa jọ ọkọ̀ Àìṣàtù kábíyèsí ọba tó múrí ọmọ alájì bàbá alájà bàbá alájì ni ọmọ alájà ọmọ alájì ni máa jẹ́ bàbá Musa ọmọ Musa lọ́dọ̀ fún àmúra Musa lọ́dọ̀ fún àmúra gbọ̀ngàn jàfó authority yes ẹ̀yin sọ wípé bọ̀ a máa ṣe fàájì lónìí mi ò kánjú rárá ilé ni mo wà iwájú pálásì ni mo wà ìyẹn nígbà àmúrí ẹ ṣáàtìmọ̀ olórin àkọ́kọ́ tó ṣeré ta gbangba olórin ọba ló lè ṣeré ọba. Tani Ládémọ́lá ni ó kọrin fún wa Múrítàlá ni ó kọrin fún wa ẹni fẹ́ ẹni ò fẹ́ o yóò kọrin fún wa
Adémọ́lá lákọrin fún wa. Bàbára ló ń wí pé Ládémọ́lá ni ó kọrin fún wa. Múrísàlá ni ó kọrin fún wa. Dèrèbá èrè ọba ẹni fẹ́ ẹni yóò fẹ́ yóò kọrin. Adémọ́lá lákọrin fún wa. Bàjọ́ ọ̀tọ̀ rí ti ìjà fún. Sálíò ó ṣèyàn. Compliment. Lóní múrí àwòrìndé ọmọ aṣẹ́kì ìlàjẹ́ ẹ̀là orí ọmọ làkó làṣọ̀rọ̀ ooo. Mo ti fọ́fọ́ pínpín kan gbègbè kan. Èyí tó gorí ìrókò tó kígbe àjẹ. Èyí tó Lájẹ́ ní kí ìlà kìnnìbí ni. ẹ̀rọ kí lajẹ́ jẹ́ ní ìfẹ́ láyọjọ́ sí. Wọ́n ní ẹ̀rọ gẹ́gẹ́. lajẹ́ jẹ́ ní ìfẹ́ òjà fún. Kájẹ́ rẹ̀ kó dáwọ́ gbogbo ìlú. Kájẹ́ fi lè rẹ̀ ṣe lásìkò ìjà fún ọ̀gbìn. Ìwọ òkè gájọ lọ. Sílẹ̀ Ní ọlá Malaysia máa gòkè lọ. Òkè gájòkè. ó yá láti rẹ̀ lọ. Lóní múrí mọ̀ gbọ́dọ̀. Ọlá ṣe òkú kálẹ̀ gbogbo àjà kí dàdò. Máa jó kẹ́ni kwọ́lì. Lóní múrí mọ̀ gbọ́dọ̀. Bẹ́ẹ̀ma lámọ̀ gbọ́dọ̀. Ọmọ ìkẹ́ ọlá ọmọ èso ọlá ní Ìbàdàn ní lọ́lúyọ̀lé. Èmi ní nílá ẹ̀kọ́ tí kì í ṣẹgbẹ́ àjà bí kì í ṣẹgbẹ́ àjà gbogbo. Ó ní bí ètò ṣe nìyàn ọmọ kúyẹ̀ òyà nìyàn. Ládémọ́lá mọ̀ gbọ́dọ̀. Múrí mọ̀ gbọ́dọ̀. Màgbọ́ Adéọlá ọmọ Mọ́ríyámọ̀ ni ọmọ Ìgbòho mọ̀ rẹ́ ọmọ òkúta mẹ́ta tí kíní sọ pé mara tí kejì sọ pé máa wúlẹ̀ tí kẹta sọ wípé nígbà tó fún gbowó kí ló wá gbowó fún. Démọ́lá mọ̀ gbọ́dọ̀ ṣe mí ní kékeré òkú Tí kì í ṣẹgbẹ́ òkúta o. bí kì í ṣẹgbẹ́ òkúta. Alídùn kí ló ṣe nìyàn tàrí bówó ẹ̀sẹ̀ nìyàn. Sọ́rí pàṣákẹ́kọ̀wé ńké àṣákẹ́kọ̀wé pàṣákẹ́kọ̀wé ńké wípé àṣákẹ́kọ̀wé ńké ẹ sọ fún wọn pàṣákẹ́kọ̀wé ńké àṣákẹ́kọ̀wé ńké kábíyèsí tani ò ṣàìmọ̀ pé bí kọ̀wé bí súlẹ̀ súlẹ̀ dàfọ́ pọ́tárìtì ìbọn bọ́bọ̀ Adésínà ọba bọ́bọ̀ ní bàbá ń kí káyẹ̀káyẹ̀ yókè káyẹ̀káyẹ̀ yókè kọ́pà kọ́rin dànù kọ́rin wọ̀gbọ̀n kọ́rin. Wà láìsàlẹ̀ àjúrà àwọn ọlọ́kọ̀ Ìsìjàkadì kan àwọn ọmọdé ajá ṣàwọn náà fẹ́ bá wọn jẹ àwọn ọmọdé orin ṣàwọn náà fẹ́ bọ̀ lù. Authority. Gbogbo wọn ni kò Orúkọ tí wọn ò lè kọ́ra wọn. Bí ọlọ́mọdé ṣí àmórí ẹ, èèyàn yìí ló jẹ́ o. Ẹ̀ṣọ́ Greek mórí ẹ, èèyàn yìí ló jẹ́ o. ọmọ sáré jíbọ̀ wàláì sàlẹ̀ àjúrà àwọn ọlọ́kọ̀ ìsìjàkadì kan àwọn ọmọdé ajá ṣàwọn tó fẹ́ wọ́n wá bọ̀ fún ọmọdé orin ṣàwọn tó fẹ́ wọ́n fẹ́ bàbá lásìkò gbogbo wọn ni kò sórúkọ tí wọn ò lè gbéra wọn. wọ́n lè láwọn kíní kan àná. náírà èmi kú kálẹ̀ síbẹ̀ yẹn ti jà ní kí náírà ẹ má sún mọ́nà èèyàn ti sùn rí. wọ́n lè láwọn ní kíní kan àná. a sọ̀rọ̀ tòní wọ́n wá sọ̀rọ̀ tàná. jàfó bọ́mọdé débi ẹ̀rù làgbọ́lé fújì. wọ́n ní ẹ̀rù ńlá ti bá àbájọ pé gbẹ́ orin bóyá gbẹ́mẹ̀gbẹ́ àwọn ajálẹ́rú ó bá wọn láti gbóná ẹ̀kún lójú ṣùgbọ́n tí orin bá kọrin nǹkan aṣẹ́fún kan gbogbo òde tún dórin wọ́n fojú dáná ọ̀sán yìí lọ. Tani o mọ̀ pé kí wọ́n ò jìnnà lórí látàyà lálú wọn lẹ́ẹ̀kọ́ tó dànù yọ. Fún àjàfó mórí ẹ èèyàn yìí ló jẹ́ ọmọ oníbà ẹkùn mórí ẹ. kábíyèsí oníbà ó yá láti ìrọ̀lẹ́ kó máa wọ ojú ṣèké ṣáájú wọn. kábíyèsí oníbà Adé ọlọ́mọ lè ṣe èèyàn rẹ̀. ọkọ̀ àyíṣà gbogbo àyíṣà gbogbo mùsùlùmọ́lá bàbá musa
ọmọ musa títí tún gbàyà oníbà ẹkọ oníbà ẹkọ jọ bàbá yìí kábíyèsí láyéláyé máa ojú ṣéké ṣáájòlú ṣéké ṣáájòlú ṣéké ṣáájò ṣéké ìbàlẹ̀jọ ṣéké ìfúnlẹ́ká ṣéké ìgbàkúlà ooo. bóyá tìbálà kábì káwó là adéọlá tìbálà kábì káwó akábì káwó tìbálà kábì káwó là kò yà tàkà sórí. báwo ọmọ wa mo ní kò yà tàkà sórí kó tàkà òsì dànù kó tàkà òsì akabi kaona akabi kúrò lórí òkè aṣẹ́bíṣẹ́tẹ̀ aṣẹ́bí kúrò lórí òkè súnmọ́lá Aisha sọ pé ajá òra káwó ajá lọ́ta lórí olùkú jáńjà ajá ò sí nìkan kìrìmọ̀ járó ajá ò sí nìkan ó ṣe oníwà ó ṣe o àtàwọn àtẹlẹ kó tó jọ ọba jàfọ́mà ní ọ̀tọ̀rìtì ní Lájí Súlẹ́mọ̀nù Rájí ọmọ Rájí ọkọ Aisha ọkọ mọ̀súnmọ́lá oníbàákù máa ojú ṣéké ṣáájòlú ṣéké ṣáájò lọ́dọ̀ fàmúrà máa ojú ṣéké ṣáájò ṣéké ìgbàlejò ṣéké ìgbàlérú ṣéké ìfúnlẹ́gbà ṣéké ìgbàkúnà ooo. ẹjọ́ máa jó ti falẹ̀ afroméjì àbálẹ̀ àwọn balẹ̀ kábíyèsí nìyẹn máa jó ti gbogbo afroméjì àbálẹ̀ mo recognize presence máa jó agbára tún ìgbò òkè bàbá wa ṣíwá Abíọ́dún bàbá àfúsátù ìyóòṣó bàbá ìtọ́jú ṣífàlẹ̀ ìpàyé máa jó ṣífàlẹ̀ Yunusa Ayọ̀délé balẹ̀ máa jó gbogbo òkè ọ̀dọ̀ èèyàn òmùrí tọ́gbà àtàyẹ̀wò tọ́jú músítà ọ̀fà rẹ̀ mú máa jó alápẹ́ rẹ̀ mú akéwòjẹ of Ìfàlànà rẹ̀ mú tọ́jú alájí láti fún máa jó ọmọtọ́lá láti fún mi la pásítọ̀ ní ọkọ̀ Adéyínká èèyàn Mr. Fuji àsìkò yìí tọ́jú Chief IKO èèyàn Mr. Fuji lọ́dọ̀ mi tọ́jú Chief Mrs. Àbọ̀sẹ̀dé ìyálóde fún gbogbo ìpàyẹ Àbọ̀sẹ̀dé ìpàyẹ o èèyàn borí tọ́jà lọ́dọ̀ mi láti bẹ̀ lọ. lóní pẹ́ mi làlábí. òjòrógbó Adéọlá balẹ̀ sí àgùnbalẹ̀ ọ̀hún Adéọlá ọ̀bẹ ọmọ kíkọ́ náà sì jẹ́ ká jọjọ. múrí lèmi lọ gbàgbọ́ sórí para rẹ̀ máa sọ ó yá sọ fún ọ̀tá lẹ́ sọ fún ọ̀tá òde Adéọlá o Pàlàbí má rè múrí tọ́jà tó ń wí. ó pin ajẹ́rẹ́ ibi kó bá gbọ́ yìí kó bá gbọ́ yìí. èmi ní Alábí múrí tọ́jà tó ń sọ kiri Alábí má rè Mr. Fuji àsìkò yìí. majority tọ́lọ́ níta lọ́wọ́lọ́ ṣó ti ra tiẹ̀ majority rẹ́kọ̀dù mi ó lọ níta lọ́wọ́lọ́ èmi Mr. Fuji àsìkò yìí tí bá ní Mr. Fuji no be my body múrí no be my body rárá ọlọ́run ọba òun ló sọ láyẹ̀sí bẹ́ẹ̀ gbọdọ̀ sọ̀rọ̀ náà tó fọjọ́ ṣe lórí Mr. Fuji mi bí yú èmi náà kọ́ lọ́wọ́ wọn ni gbọdọ̀ sọ̀rọ̀ náà tí ó jọ ṣe. wọn láì sàlàyé súnmọ́ mi láìlẹ̀ tí yẹn wà bóyá níwájú ni àmì lẹ́yìn ni nínú iṣẹ́ Fuji yìí kò sọ̀rọ̀ náà mọ Mr. Fuji tó fẹ́ jọ ṣe. ẹjọ eléré ọba ló ṣeré ọba o tó bá ṣe pé bá rí wà ó jẹ́rìí tó bá ṣe pé bá rí wà o bẹ́ẹ̀ bá rí tún wà láàyè
sí fújì exist paríṣì lónìí kò tí ì kú bó ṣe wá síwá ìdè ló pè fújì ni bó ṣe Saheed Òṣùpá ló pè fújì ni bó pè Pasuma fújì ni ibù ó pè Múrítàdá mi Mr. Fuji àsìkò yìí lọ́lọ́kàn nínú orí màá dẹ̀ gbogbo kò ní má dùn ọ́ lọ́bí. Pride of Lagos Club of Nigeria. Àwọn ṣàní ìjọba tó ń fẹjọ́. Àwọn ẹlẹ́bí ọba o. Àwọn àbúrò wọn bá ní. Àwọn ẹlẹ́bí ọba. Àwọn ṣàní ìjọba Pride of Lagos Club of Nigeria. Kẹ̀sùmọ́ wa níbí. Wọ́n ní kábíyèsí. Ọmọ oníbà ẹ̀kọ́. Mórí ọmọ aṣáde Jímọ̀ ládé tó sí Suleiman lábáwá oníbà ẹ̀kọ́ ọmọ arábádá mèsì òye ọmọ agbélẹ̀gbẹ̀rú ọmọ lágbàdo ọtọ́rìtì lágbàdo fún ọba oníbà tìlú Ìbà kábíyèsí oníbà ẹ̀kọ́ ọ̀dọ́mọdé àtàgbà ìlú Ìbà wọ́n pé ìlú Fẹ́mi lóye làwọn bẹ́ẹ̀. jàfúnà máa rí ùsọ gbẹ̀dẹ̀ ọtọ́rìtì kábíyèsí oníbà lọ máa rí ùsọ gbẹ̀dẹ̀ o lọmọba tí fàṣẹ mú ti ọmọba tí fàṣẹ mú ti ọmọ ònà làwọn ọlọkàn okun kábíyèsí lọmọ ònà làwọn ọlọkàn okun lọmọ gbọ́wọ́ gẹ̀gẹ̀ sọ́ba Bàbá ọtọ́rìtì lágbàdo fún ọba oníbà ẹ̀kọ́ kábíyèsí oníbà ẹ̀kọ́ ọ̀dọ́mọdé àtàtà ìlú Ìbà wọ́n pé ìlú Fẹ́mi lóye làwọn bẹ́ẹ̀. bóyá máa jó bàbá ara èèyàn ti ṣe nímú lónìí máa jó balẹ̀ gbogbo aṣáde gbogbo wa máa tẹ̀ ọ̀tẹ̀ balẹ̀ aṣáde ọmọ dòdò owó jẹ èèyàn tán lájú ìgbòrí torí bàbá rà torí bàbá rà o aṣáde balẹ̀ èèyàn Mr. múri lónìí sí bá ṣe bá. ó pẹ́ bàbá ara mi kú kálẹ̀ síbẹ̀ yẹ̀yàn tó owó ń jẹ ìrọ̀rùn mi má sùn bàbá mi nà. àwọn eléyìí àwọn náà pé wà wá o bàbá rà ẹ má pariwo jù sórí bàbá rà o. ìrọ̀rùn bàbá mi náà wà má gbà yìí. bàbá rà pírẹsidẹ́ǹsì ló yà ó mi èèyàn múrí olórí máa jó bàbá rà. ẹgbẹ́ Pride of Lagos of Nigeria máa jó bàbá rà o ṣàlẹ̀ rí yẹn àbúrò kábíyèsí mi ọba onígbà ẹ̀kọ́ ọtọ́rìtì mo kíyẹkíyẹ máa jọ ọmọ ìyá mi ni owó oúnjẹ Kàsímù ni ọmọ ìyá mi ni Kàsó proper resources dẹ́bà ti fẹ́ rí wọn ẹ máa ṣe wàhálà jù nígbó eléré o wọ́n ní ẹ̀ bá yá ẹ̀ bá ná. sórí ó ṣàtìrí oúnjẹ ó lóun ò rí alójoojúmọ́ ìyẹn ló fa ìyẹn ló pa sórí wọ́n ní wọ́n ló pa wọ́n ló máa wá bí bó ṣe jìnnà tó èèyàn múrí bàbá rà kó má gbà yìí. owó oúnjẹ Kàsímù ni ọmọ ìyá mi ni Kàsó global resource ló ní ẹ̀ẹ̀bá àkó ẹ̀ẹ̀bá àyà ẹ̀wọ̀wọ̀ fún kóró náà ó ní kò sí ojú òtí ọ̀nà ìyálé náà ẹ̀ ṣe fọwọ́ oúnjẹ náà ni ọ̀nà ìdànù kọ́ lọ bá mi sọ̀rọ̀ ẹ̀ kò má ṣe náà kò tó má rí kan ẹ̀ bá yàn ẹ̀ bá gbọ́ búbọ̀ kọ̀ kó rí iná ẹ̀ gbọ́ ojú ẹgbẹ́ wa kẹjọ ẹgbẹ́ ìwà gbọ́ wa kẹyọ ọmọ èèyàn. máa jọjà fún.
owó oúnjẹ lóní ṣe bá ṣe bá. Bọ́lẹ̀ ọkọ̀ òlú kí bọ́dọ̀ sí dáadáa bàràrà ọkọ̀ tìyàrá gangan ni. alájẹ owó oúnjẹ babaláyé lè rí yẹn gbogbo fọkàn wá èèyàn má tọ̀ mí ni gbogbo fọkàn wá ọmọ òkè ìbàdàn nílé oníyàn lébi múrí ìbàdàn kì í ṣe báyìí. Bàbá rà kó má gbà yìí. owó oúnjẹ tí jẹ́ kásímù ìbàdàn má ṣe báyìí. a kì í ṣe ìjẹ̀bú. Ìbàdàn jẹ̀bú Ìbàdàn kó má gbà yìí. eléyìí kì í ṣe ìjẹ̀bú Ìbàdàn ni kò jẹ́rìí. owó oúnjẹ kó má gbà yìí. èèyàn múrí sọ́nà owó oúnjẹ kásímù tiwa ní. Kásímù tiwa owó oúnjẹ Kásímù tiwa ní. Ìwọ máa fò owó oúnjẹ ọmọọba ní. májọ máa fọkàn lájà ọmọ ṣípa ìyẹn lókè Ìbàdàn májọ jà fún ìyẹn lókè Ìbàdàn olùgbòǹkì kábíyèsí ọba wa ní ọgbọ̀n nígbà gbogbo ibà sílẹ̀ lọ́nà ọ̀gbọ̀n ọ̀tọ̀ ní ìwọ̀n kò sọ̀rọ̀ náà tí ó jọ ṣẹ́ lọ́mọkàn mi ní orí Ìbàdàn gbogbo kò Ìbàdàn wọn lọ bí. owó oúnjẹ múrí lóní sí bá ṣe bá. mátàmí lóní sí bá ṣe bá gbogbo tí mo bá ṣe ara ni mí èmi lára èmi gangan lára èmi lára lára ara lára Babátúndé sẹkẹtìrì má ṣe kí níyàn fún mi má ṣe kí níyàn fún mi wẹ́wẹ́ ò ṣe kàn wẹ́wẹ́ sẹkẹtìrì wẹ́wẹ́ sẹkẹtìrì wẹ́wẹ́ ló yàwó ni ìrìnkúrò lórí wẹ́wẹ́ lóní báyé ṣe yí làwọn báyé yí. owó oúnjẹ mi Kásímù sí wa ní owó oúnjẹ ọwọ́ mi lókè ṣe kó wálẹ̀. barakasi ló mú bọ̀ májọ wẹ́wẹ́ mú bọ̀ bàbá rà mú bọ̀ mátọ́mù lónìí báyé ṣe yí làwọn báyé yí. ó tù báyé ṣe yí làwọn báyé yí o báyé ṣe yí làwọn báyé yí. Adéọlá bí wọ́n ṣe ń sùn ni wọ́n bá bẹ́ sùn o ìgbà olùsùn káwa ó bá sùn bí ọlá báyé ṣe yí làwọn báyé. ìjọba small báyé ṣe yí làwọn báyé yí o owó tù báyé ṣe yí làwọn báyé yí. ọkọ̀ tẹ́ni ọlá báyé ṣe yí làwọn báyé yí o Ìbàdàn báyé ṣe yí làwọn báyé yí. ọkọ̀ tẹ́ni ọlá bí wọ́n ṣe ń sùn làwọn bá bẹ̀ sùn Starboy ìgbà olùsùn káwa ó bá sùn. Starboy báyé ṣe yí làwọn báyé yí. ọkọ̀ tẹ́ni ọlá máa ló náwó wẹ́wẹ́. Secretary gbogbo Pride of Lagos Club of Nigeria májọ wẹ́wẹ́ èèyàn bàbára wẹ́wẹ́ máa ló náwó èèyàn Saheed ìṣẹ́dọ̀ baraka èèyàn Mátọ́mì ìṣẹ́dọ̀ baraka májọ Azeez Adésọlá lónìí báyé ṣe yí làwọn báyé yí sọ́dọ̀ bí ìgbà ṣe ń sún làwọn bá bẹ̀ sùn ìgbà olùsùn káwa ó lọ sùn wẹ́wẹ́ báyé ṣe yí làwọn bá yí. Dáìsí ọlá ṣéwù báyé ṣe yí làwọn báyé yí báyé ṣe yí làwọn báyé yí Dáìsí báyé ṣe yí làwọn báyé yí o báyé ṣe yí làwọn báyé yí. bí ìgbà ṣe ń sún làwọn bá bà sùn Azeez ìgbà olùsùn káwa ó lọ sùn. ọmọ kúyẹ̀ báyé ṣe yí làwọn báyé yí. ó yá màjọ last month màjọ Azeez Ìsì last month kúta ya ìwọ́n ṣe ọmọ gan. màjọ last month last month Azeez ìsinmi ni màjọ mátọ̀ ni gbogbo mátọ̀ ni súnmọ́ mi last month Azeez gbogbo baraka màjọ baraka Saheed ni. Bàbá ọ̀rọ̀ yìí ṣeun gan. èèyàn kò ní sọ́dà lọ́dọ̀ mi. Ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ màjọ yìí ṣeun Azeez gan. ìṣọ̀lá àbúrò kábíyèsí owó nígbà ọ̀gbà ni. Ọ̀dọ́ nílé ọmọ ìwọ́n ṣe. làwọn orí tó máa dáadé nísìnyí agogo rẹ wá èyí tí ó tòye nísìnyí ìgbàgbọ́ wá o. kíjà fún ọjọ́ nísìnyí tó jọ lọ ìwọ̀n ọmọ ni. ọjọ́ máa tẹ́lẹ̀ ni Ìyẹn ìdílé ìyá pẹ̀lú fún bàbá. jàfó lọ máa fẹ́ jayẹja ọmọ afẹ́ rú ẹja ọba
kẹgbẹ́kẹtẹ kẹmí àwọn olóyè ogun lásìkò nígbà tuntun kí ló túbà tún jẹ́. kéku ó máa ké bí èkú kẹyẹ ó máa ké bí ẹyẹ. bàbá ọ̀rọ̀ kámẹ́sì tá máa rogún wọlé bàbá ọ̀rọ̀ kámẹ́sì lè máa rogún dọ̀tí. láì sí kó ní bẹ́ẹ̀ kó ṣe àṣẹ. àṣẹ. eléwúrẹ́ mọ́sùlùmọ́nà jẹ́ kájọ ọmọ bàbá ọ̀rọ̀ eléwúrẹ́ mi spẹ́ndì ọmọ dáadáa. bàjọ́ kábírù. bàjọ́ kábírù ló ń ná. Kábírù ló ń ná Kábírù ló ń ná ọba tó ẹ̀rù ọba ní mo bà ọba tó. bàjọ́ ìrọ̀rùn kábírù ló ń ná. bàjọ́ ètù adésínà ètù. bàjọ́ adésínà. ó yá gbogbo olùkọ́ gbogbo nìkan ló fẹ́ gbọ́. mo ní gbogbo olùkọ́ dúró omele nìkan mo fẹ́ gbọ́. gbogbo olùkọ́ dúró omele nìkan mo fẹ́ gbọ́. mo ní gbogbo olùkọ́ dákẹ́ omele nìkan mo fẹ́ gbọ́. múrí omele nìkan ṣe ń dún kí ṣẹ̀kẹ̀rẹ̀ ó tẹ̀lé kí clef má sùn lọ kí tamborin ó tẹ̀lé kó máa ro agogo kó máa ro kó máa dún ìgbà kó máa dún. lèèyàn kan ìlú bájọ́ o. ẹlẹ́yẹlé lu kọ́ọ̀dù kó jà gbọ́ bàtà tó mele snappy kó wọlé bàjọ́ elétù èèyàn múri tọ́dà lọ́dọ̀ mi. bàjọ́ elétù ọ̀nà tààlàbí èmi ní sàfújà zoro yìí lọ́nà kan bínú ọyìn máa ní ẹgbẹ́ pé kò ní má dùn wà lábí. bàjọ́ elétù tẹ́sọ́ra elétù tẹ́sọ́ra elétù tẹ́sọ́ra lọ́nà rí. gbogbo pride of Lagos of Nigeria club of Nigeria bàjọ́ àpótí owó elétù máa lọ́nà rí. bàjọ́ àpótí owó àpótí owó àpótí owó. àpótí lóní èèyàn kọ́lẹ̀ lọ́rùn tèmi. ọ̀dọ̀ bíi tọ́ńdà ọmọ dáadáa òkèkè ló ń rè ẹ̀sìn bẹ́ẹ̀ lò ọmọ dáadáa òkèkè ló ń rè. èèyàn kọ́lẹ̀ lọ́rùn tèmi. gbogbo pride of Lagos nání múríò léèyàn kọ́lẹ̀ lọ́rùn tèmi. èèyàn kọ́lẹ̀ lọ́rùn tèmi. èèyàn lè pé máa ń ṣe tèmi because mi ò pé ó máa ń ṣe tiẹ̀. Aláwo Yusuf kárí ayé mọ́ láwọn tèmi kárí ayé mọ́ láwọn tèmi májò baraka. smọ́lọ́jì bànàbànà mọ̀ ní ọmọ májò aláwọ̀ bàtà yìí èèyàn múri tọ́lá la ní kí aláwọ̀ bàtà yìí aláwọ̀ bàtà yìí aláwọ̀ bàtà yìí. eléwúrẹ́ ọmọ bàbá rẹ̀ fẹ́ wèrè olówó fẹ́ gírì. májò aláwọ̀ bàtà yìí aláwọ̀ bàtà yìí aláwọ̀ bàtà yìí. májò ọmọdé mọ́lẹ̀ fata yìí ni aláwọ̀ lórí orí tó máa dáadé ní tìrán agogo dé wá èyí tí ó jòyè ní tìrán ilẹ̀ kan wá o kíjà fún ọtọ́rìtì tó jọba ìrọ̀bọ ní àtọ́ba tẹ́lẹ̀ mi ìdílé ya pẹ̀lú bàbá lọ́mọ afẹ́já yẹn já ọmọ afẹ́rú yẹn já ọba kẹgbó kẹtọ́ kẹmí àwọn olóyè ogun lásìkò nígbà tuntun kí ló ń túbọ̀ tún ṣe o kẹyà ó máa ké bí ẹyẹ ká má sì tá máa rògbò wọlé ká má sì lè máa rògbò bọ̀tẹ́ kó rí bẹ́ẹ̀ kò ṣe àṣẹ àṣẹ. táwọn olólùmí sábọ́gà yìí ṣèyàn. májò fatayi májò aláró
Màjọ alárẹ̀ yìí sì Kíkẹ́ fún lọ́mọ ò ṣèyàn. ṣé tí rẹ́kọ̀dù tuntun tó ń lọ níta lọ́wọ́lọ́wọ́ majority ló ń jẹ́ Ilé obìnrin ọmọ ní kí dàdó wọ́n tètè mú sí ẹ majority ló ń jẹ́ rẹ́kọ̀dù mi tuntun Màjọ aláró bàbá ayọ̀ mi dé èèyàn sẹ́ni mú ìṣàlá aláró Màjọ alárẹ̀ Yusufu ó yá láti ibẹ̀ lọ mo ní ọgbẹ́ bọ́ọ̀dì pé Yusuf gbé bọ́ọ̀dì ẹ máa sùn lé gbé bọ́ọ̀dì yẹ kó gbé gbogbo ara. Ọ̀dọ̀ mi sọ mọ́ ní gbé bọ́ọ̀dì bàbá kan. Gbé bọ́ọ̀dì ẹ máa sùn lé gbé bọ́ọ̀dì yẹ. Gbogbo gbogbo ọ̀rọ̀. Màjọ aláró gbé bọ́ọ̀dì mo ní gbé bọ́ọ̀dì ẹ máa sùn lé gbé bọ́ọ̀dì kó gbé gbogbo ara sí. Gbé bọ́ọ̀dì ẹ máa sùn lé gbé bọ́ọ̀dì yẹ kó gbé gbogbo ara máa gbé gbogbo ara. Ọmọ onídàgbà kí Ráyìmí máa gbọ́ ọ. Gbéra Ráyìmí tètè gbé bọ́ọ̀dì. Bátọ́mì Kasimu ọ̀dọ́ọ̀nù fún múrítọ́dà yìí bó ṣe tó ń dùn ìkọlọ́ ọmọ mi kí kan sí. Ráyìmí gbé bọ́ọ̀dì. Gbé bọ́ọ̀dì yẹn máa sùn lé gbé bọ́ọ̀dì yẹn gbogbo gbogbo. Ó tù ọmọ máa Màjọ Bátọ́mì sí pé Kasimu ló ń ná òde mọ́lá o. Kódà iṣẹ́ ló ṣe yan tó tù kó tó jọ ọ̀tọ̀ Kó ìjọba. kalẹ̀ ọ̀nàrẹ́bù Ó yà bọ̀ Adéọlá Malaysia one honourable yes Adéọlá first son gbogbo nígbà tó ń bọ̀ lọ́dọ̀ rẹ̀. Iṣẹ́ ló ṣe ẹnjìníyà ó máa ń ṣọmọ. Mọ́kírà ìbò nílẹ̀ iṣẹ́ ló ṣe Rahim kó tó jọ ọ̀tọ̀. ẹ̀wọ́n ní pátápátá wọ́n ní gúdúgúdú láwọn fẹ́ ẹ̀wọ́n ní pátápátá ìwọ lè fẹ́ nu gúdúgúdú. kápọ̀jà dání kálọ̀ ṣe tí odò níbi tẹ́tẹ́gùn gbé ń fẹ́ aṣẹ́rẹ́ lánàá ṣe ní ìtúgá pàṣẹjá pẹ̀lẹ́bẹ̀ làgbẹ́jáde mọ̀ ṣìgbà ṣí kọ́nà yẹn máa ṣí ní public po káwọn novice máa máa ọ̀sẹ̀ sọ́kú káwọn tó fi gbẹ́bú nìkan ìmọ̀. lọ́rọ̀ wẹ́ ṣígbàṣígbà kò jẹun kò sùn kó bá dọ̀lẹ́. òṣòkú mọ́rùfù ṣígbàṣígbà kò jẹun kò sùn. èèyàn Saheed Baraka àjọba sọ́dọ̀ àwọn Baraka Saheed tí mo kí sínú wọ́n tẹ̀ tìpẹ́tìpẹ́. mo ní ká má ṣe rí ìjà ògùn wọn bá mi ṣàmì ẹ̀ gbogbo drivers àtàwọn ọlọ́gbọ̀dọ̀ tó fi mọ́ ọ nẹ́sọ̀nà. ẹran la ó pa nípa yọ bájá ni wọ́n ń pa ọ̀gbọ̀n láyé ògùn lákàyè ọ̀ṣìmọ̀lẹ̀ ògùn aládàbẹ̀jì tó kù ṣọ̀ṣọ̀ ó ṣe fìkan ṣọkọ ló tún fi kan yẹn lọ ṣé yẹ ló di fáfáwọn ìjọba wa títí gbàgbùgbàgbù kọ́ sanwó ní express expire bridge kọ́ ṣe renovations ìyẹn kọ́ fa ẹ́sídẹ́ẹ̀tì ìrora òkú lọ́wọ́. ẹ jẹ́ ká ṣàkólò kùtù owó ṣàkólò kùtù ọjọ́. Màjọ ìmọ́lẹ̀ Tajudeen Ìlọrin ẹ màjọ ọba èèyàn bàbá ara màjọ ọba màjọ ọmọ òkè Ìbàdàn ìyẹn ní Ìlọlúyọ̀lé lẹ́yìn sí Ìbàdàn bẹ́ẹ̀ ṣe fẹ́ràn mi lómi bó ṣe fẹ́ yín tó kò lè tẹ́kẹ́ ètò òbí ìjà ó pọ̀ ilé tuntun ọ̀kadà lójú wa nù bẹ́ẹ̀ ìdí arẹrẹ dísáínà tó ní ìrẹ́dọ̀mú orí burúkú wọ́n ti ní ìyàwó tó sí i wọ́n pín wàhálà wọ́n ti ní ìyàwó tó sí i láyé ẹ̀yìn wọn gbàgbà kò tẹ̀bí. Adórí àti ìlú tiwa ló ń ṣe Gandhi Adórí àti ìlú pọ́lítì Gandhi òyìnbó níbi àti orin àti ìlú. àjò nánàìs bóyá wọ́n ní ká lọ jòkó náà bàbá rà wọ́n sọ bẹ́ẹ̀ Adórí àti ìlú tiwa ló ń ṣe. bàjẹ́ olúọmọ yìí tí rẹ́ olúọmọ ọba ní o gbogbo yìí tí rẹ́
olọ́mọ ọlọ́tọ̀ yìí tirẹ̀ ọmọ wọn níbà ọmọ oníbà ní màjọ olọ́mọ ọmọ sùúràtù àyìnà ọmọ sùúràtù àyìnà olọ́mọ ọmọ sùúrù ní. bàjẹ́ olórúkọ ńlá ló ń náwó olórúkọ yòòyè màjọ mọ̀rí àmọ́ olórúkọ bẹ́ẹ̀rí àmọ́ ló ń ná bẹ́ẹ̀rí àmọ́ ló ń ná bẹ́ẹ̀rí àmọ́ ló ń ná. ọgọrin ọmọkùnrin ẹni ìbejì tọ́jú ẹlẹ́yẹlé tọ́jú oyin mi jẹ kẹrẹ. màjọ mọ̀rí àmọ́ olórúkọ mọ̀rí àmọ́ gbogbo màfi lọ́ọ̀sùn mọ̀rí àmọ́ èèyàn kùnrin sọ́dà wàzó ó pọ̀ rẹ̀. ọmọ ìyànà ṣọ́ọ̀ṣì ọ̀jẹ̀rẹ̀ sàmì àdúrà ọ̀jẹ̀yàn. òṣè tẹ́ni ọlá lẹ́rí tẹ́ni ọlá òṣègùn. ní ọmọkà níyànà bá wọ́n ná mi lébo ènìyàn. sẹ́kẹ́tù májò tẹ́ni ọlá tẹ́ni ọlá sẹ́kẹ́tù wọ́n ná mi lébo ó yẹ wọ́n lọ èèyàn mórí alábí tẹ́ni ọlá sẹ́kẹ́tù gbogbo marvelous èèyàn mórí alábí tẹ́ni ọlá tí bá ṣọmọ tó jẹ́ kó mèrè ṣe màá lè tẹ́ tí ó bá mèrè ṣe má lè dànù wò ó kí wọ́n láǹfààní orógbó tàbá bá tí ó bá láwẹ́ kí láǹfààní rẹ̀kọ̀ tàbá jẹ́ tí ó fún dùn. ìṣùgbọ́n ọmọ ọ̀tá six lówùrún máa gbọ́ lówùrún máa gbọ́ ẹlẹ́sì òwúrún àgbọ̀ bàyà èyí tó wúrún àgbọ̀ sẹ́ẹ̀dì èmi àlàbí súrí ọmọ èmi nìyẹn ọ̀tá six ìwọ rè ajẹ́rán ìwọ́dà. májò tẹ́ni ọlọ́nà májò tẹ́ni. ajẹ́rán sẹ́mi ìwọ rè ìjọba sọ ìwọ́dà. ìbàdàn mi ṣàkìrù èèyàn yìí. ọyá májò tẹ́ni èèyàn kùnrin sọ́dà tẹ́ni májò bọ́lájú. Otu Kodak ọmọ èèyàn yìí. èèyàn májò tẹ́ni májò Adébáyọ̀ lọ́nà. ọlọ́yẹ táyé èèyàn. ẹjọ àwọn ọmọ ìlú ló jẹ́ lọ́wọ́. ọlọ́pàá ẹgbẹ́ mọ́kì táwọn obìnrin wá ti jó sọ ẹ ṣáná. àwọn ọmọ yìí àpá ń bí ìkàlẹ̀ gílẹ̀ òun kì í rẹ̀ bá ń tọ́jú ọmọ ọba gbogbo Malaysia dámẹ́. èèyàn wá sórí ìbọ̀tì èèyàn wá sórí entertainment ni èèyàn wá sórí entertainer gbogbo Nàìjíríà àjọ African brothers èèyàn Mr Fuji gbogbo èèyàn ń yàbọ̀ ìwọ́dà èèyàn tàbí báyọ̀ lọ́dọ̀ lọ́lọ́bí tó jẹ́ kórè àbò lọ́gbọ́dọ̀ ló ń ṣe. jàpọ̀ smart ọmọ dada èèyàn ni ẹ ọlọ́rẹ̀ èèyàn ni ẹ ọmọ oṣù èèyàn ṣùgbọ́n. èmi múrí tó bá kórè àdó. òun ló bá dòyàn ọjà ńlá. dadi jubiri là kórè àdó. lọ́gbọ́dọ̀ yọ akọ́rẹ́dẹ́ kórè àdó. ìbàdàn ló bá dòyàn ọjà ńlá. Ukiti kórè àdó. ewúrẹ́ ló bá dòyàn ọjà ńlá. Ikimatu kórè àdó. ló bá dòyàn ọjà ńlá. Baridiya kórè àdó. ọlọ́rẹ̀ ló bá dòyàn ọjà ńlá. Sakurebe tó jẹ́ bàbá. ojoku ẹmu lọ́bì ń dá. Sakurebe tó jẹ́ bàbá. ojoku ni mọ́rùkù ẹmu lọ́bì ń dá. Bórí yẹyẹ lẹ́sẹ̀ kẹrẹtẹ. ọlọ́rẹ̀ ilé ni yóò fi gbé. Bórí yẹyẹ lẹ́sẹ̀ kẹrẹtẹ. ọlọ́rẹ̀ ilé ni yóò fi gbé. Bẹ́ẹ̀ àgbègbè rẹpẹtẹ lọ́rùn wọ̀ ayé fún. ìgbẹ́ ni yóò fi sùn. Bẹ́ẹ̀ àgbègbè rẹpẹtẹ lọ́rùn ajẹ́lẹ̀sẹ̀ mi wọ̀ wù fún. ìgbẹ́ ni yóò fi sùn náà. orí mi má padà lẹ́yìn mi lọ etí mo wá. Ẹlẹ́dàá mi má padà lẹ́yìn mi láyé tí mo wá. Májò fẹ́lẹ́ fẹ́lẹ́ máa nà ó. Májò fẹ́lẹ́ èèyàn Mr Fuji fẹ́lẹ́. sẹ́ka wo wẹ́dà èèyàn yìí ọmọ èèyàn ni Èèyàn múri sọ́dà fẹ́lẹ́. Èèyàn múri. Ó ṣe bá fẹ́lẹ́ máa ló ná. Fẹ́lẹ́ máa ló ná. Fẹ́lẹ́ máa ló ná. kúkọ̀lẹ̀ bọ́lá ṣéwù ti wà ní dáìsí ẹ̀jẹ̀ tèmi súrì alábí ni. Májò fẹ́lẹ́ èèyàn múri sọ́dà fẹ́lẹ́. òjòkú mi mọ́rùfù ènìyàn dáadáa ènìyàn dáadáa ni. Ẹjọ́ Súnmọ́mi Adéọlá Májò ọ̀nàrẹ́bù ọ̀la. sẹ́kẹ̀ Òmìnira náà múri sọ́dà mi bòde. Májò bòde gbogbo máa fẹ́lẹ́sì. Èèyàn sẹ́ ní mùsíwá ni. Májò adélọ́gbọ́n bòde làbí sọ́kò ọmọ gbogbo ènìyàn dáadáa ni. sọ́dọ̀ lóò tó ń jọ sí ọlọ́run ọba kò forí ìjọ kú ọ̀run gbogbo. bẹ́ẹ̀ ni bùnmi náwó máa fi lọ́ọ̀sì mi bùnmi bùnmi máa fi lọ́ọ̀sì mi bùnmi
lọ́dọ̀ mákẹ́tì ènìyàn dáadáa yé ènìyàn náà. èèyàn nígbà mọ̀ sùn yóò jà fún èèyàn nígbà mọ̀ sùn yóò jà fún èèyàn múrí sá. mọ̀sùrù ọmọọba lágbódò ló ń ná lágbódò ọmọọba lágbódò ló ń ná. Bọ́jọ́ lọ sàrọ́bọ̀ ti wọ ni ọmọ owó ń jẹ èyí tó ń jẹ́ sàrọ́bọ̀ sọ̀wọ́ ni. ọmọọba lágbódò mo mọ̀ wọ́n tágbà lọ́dọ̀ rẹ̀. Ibrahim owó ìjẹ èyí tàbí ságbà rẹ̀ láti rẹ̀ lọ torí Adéọlá àwòtò ọmọọba l'Amẹ́ríkà. ó sàgbọ̀dọ̀ lọ́lọ́gbà nígbà yẹn ní mo kọ́ ní balóbulẹ̀. ọ̀nà èdè yọ̀yì ọ̀nà ìjàpọ̀ ìwọ̀dọ̀. Màlẹ́ wà pa ayé jíjẹ ní màlẹ́ fàájì ní màlẹ́ odùjọ. Lukman Màlẹ́ bulẹ̀ Ibrahim Màlẹ́ wà pa ayé jíjẹ ní màlẹ́ fàájì ní màlẹ́ odùjọ iná. ọmọba màlẹ́ bù ọmọba di mẹ́ta ọmọba. Màlẹ́ fàájì ní màlẹ́ odùjọ. Màlẹ́ bulẹ̀ Adéọlá lórí Màlẹ́ wà pa ayé jíjẹ ní màlẹ́ fàájì ní Màlẹ́ odùjọ iná. ẹ jọ̀ọ́ ó yá àlàyé yìí dà o. Adéọlá Balówó Màgbọ́lé Màsílẹ̀ ẹ̀mí ọwọ́ ọ̀rọ̀wọ́. Ahmed Jafo àlàyé yìí dà. ayaba bọ́jà Adéọlá dà o. Adéọlá Ìjọba bọ́jà àlàyé yìí dà. ló ní àlàyé yìí dà o. ọmọba gbogbo Amẹ́ríkà ọmọba wádìí mẹ́ta ọmọba gbogbo ọmọba Amẹ́ríkà ọmọọba ibà ọmọọba wádìí púpọ̀ o. ó yá àlàyé yìí dà o. Adéọlá olówó ọmọlé òsínlẹ̀ ẹ̀mí wà ọ̀rọ̀wọ́. Adéọlá Malaysia àlàyé yìí dà. olórí ọ́fíìsì àti olórí bàbá ọjà olùkú sọ́kì ọ̀rẹ́jà nígbà kódà oṣù. èèyàn múrí mi sọ́ndà o olórí mọ̀ sọ́ ló ń yà wọ́n tó ìjọba sọ àwọn àlàyé yìí dà. èèyàn múrí olórí ló ní múrí ọmọ ẹlẹ́lẹ̀ yìí ìbọn rẹ̀ síyá onígbàjọ́ láti jọ́ ti ti sọmọ èmi ò ṣe lẹ́lẹ́lẹ́ yìí. náírà gbogbo eré ló fi tọ́kọ̀ lọ́rùn sọ ọmọ gbogbo ọ̀yà tọ́jọ́ sí ìṣúgbọ́nà ọmọ náírà ìbò òwúrú màá gbọ́ bí òwúrú màá gbọ́ ilẹ̀ tí òwúrú àgbọ̀ fàyà èyí tó òwúrú àgbọ̀ ṣẹ́jì èmi àlàbí súrì ọmọ èmi nìyẹn. ẹ ṣàkọlù kùtù owó náírà ṣàkọlù kùtù owó. ó ṣe ìtọ́ka ìyá mọ̀dínà ìyá mọ̀nsọ́ bí ọlá ṣàpọ̀lùkùtù owó. òyìnbó promotion ṣàpọ̀lùkùtù owó. náírà ó mọ ó pèsè ìyọ̀. ìyá mọ̀dínà ṣàpọ̀lùkùtù owó. náírà ìṣàpọ̀lùkùtù owó. bí ọlá máa ń sí ìlú bí ọlá èèyàn tó náírà ọmọ ó mà ṣe èèyàn tó ìyọ̀. gbọ̀ngàn ẹjọ́ òyìnbó ní promotion ọmọ ó ó yá ẹbọ ní ọmọ ó mà ṣe ọjọ́ ìyọ̀. Adéọlá èèyàn tó lájú ìmúrí Adéọlá ẹbọ ní promotion Adéọlá ní Malaysia tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ yìí Nàìjíríà ló ń gbé tòfin Amẹ́ríkà ni kò gbé Nàìjíríà lásán ìfẹ́sọ̀ lọ́mọ. ẹbọ ní promotion ọmọ ó mà ṣe ìyọ̀. ìfẹ́sọ̀ lọ́mọ gbàjọjà fún royalist worldwide balógun mú bọ̀ èèyàn mú rí tọ́ndà lónìí. láti bẹ̀ lọ pátí lẹ pa àtọrọ ọmọ kò sẹ́yìn tí o fẹ́ jẹ́ mi. náírà ó ṣe èèyàn àtàtà náírà ọmọ èèyàn àtàtà ó ṣe èèyàn àtàtà. lóní mú rí mọ̀ pérébé. bẹ̀rẹ̀ lásán kò ṣe é bọ̀ kalù. Ibrahim ò kì í ṣakọ́ ó ṣe ènìyàn ọmọ owó ń jẹ ènìyàn. mú rí mọ̀ péré. gbẹ́mọ̀ láwọn péréde ọmọ àìkẹ́ ọlá ọmọ ìṣú ọlá ọmọ àdánì lóníyọ̀lé
èmi ní nílá ẹ̀kọ́ tí kì títí í ṣẹgbẹ́ ajá o. ní kí ìṣẹ́gbẹ́ àjà gbogbo. Ẹlùkù sẹ́gun òṣèlèyàn owó oúnjẹ òṣèlèyàn. ládémọ̀lá mo gbére múrí mo gbèrèdè ọmọ mọ́ríyámọ̀ ni ọmọ ìgbòho mọ̀ rẹ́ ọmọ òkúta mẹ́ta tí kíní sọ pé máa rárá ìkejì sọ pé máa wọlé tí kẹta sọ wípé nígbà tó àwọn gbogbo kí ló wá gbogbo fún démọ̀lá mo gbèrèdè ṣèmi ní kékeré òbí tí kì í ṣẹgbẹ́ òkúta. tí kì í ṣẹgbẹ́ òkúta tán. Amẹ́ríkà fún òṣèlèyàn èèyàn owó ta òṣèlèyàn. animaṣan sori pàṣákẹ́kọ̀wé nke àṣàkẹ́kọ̀wé pàṣákẹ́kọ̀wé nke wípé àṣàkẹ́kọ̀wé ẹ sọ fún wọn pàṣákẹ́kọ̀wé nke àṣàkẹ́kọ̀wé nke tani kò ṣàìmọ̀ pé bí kọ̀wé bí múrí kọ̀wé bá ń kẹ́ bí kọ̀wé bá ń bínú kẹ́kẹ́ yẹ yóò jó. gbogbo láyọ̀ kẹ́kẹ́ yẹyẹ bọ́hùn mọ́. kọ́pà kọ́rin ìbànú kọ́rin wọ̀gbọ́ gbogbo adéọláwò wà láìsàlẹ̀ àjúra wà lọ́dọ̀ Ahmed tìjàkadì kọ́ àwọn ọmọdé àjà ṣàwọn lọ fẹ́ bá wọ́n jẹ́ àwọn ọmọdé orin ṣàwọn lọ fẹ́ bòrì jẹ́ Ahmed tó bá sì máa tàmọ́ má tàmọ́ gbogbo wọn ní kò orúkọ tí wọn ò lè gbéra wọn. 99 mo rí ẹ animaṣan owó yìí ló jẹ́ o. tí bá ṣe pọ́nmọdé orin jobs ẹjẹ́ ń gbọ́dọ̀ kí ṣe àwọn upcoming mò ń bá wí tí bá ṣe pọ́nmọdé orin àwọn upcoming kan ara àwọn tàjọ́ ṣe kéde àwọn náà ń kọrin wọ́n pè wọ́n lélẹ́rẹ́ kódà wọ́n pè wọ́n lélẹ́rẹ́ gan ṣùgbọ́n wọn mọ lẹ́fù wọn láyìí ayé mọ lẹ́fù wọn yàtọ̀ sí lẹ́fù tí wọn because èèyàn yìí ló jẹ́ o. ọmọdé orin ni wọn ṣùgbọ́n wọ́n fi wọ́n dì àti pákéjì ìṣàwọn ọmọdé orin ni wọn.